ogun yìí ti ṣẹlẹ̀ rí mo dẹ̀ rí wípé ogun tún bọ̀ mo rí wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ní HOLYGROUND yìí ṣùgbọ́n mo fẹ́ kẹ́ túraká gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀ wípé ọmọ akin ò gbọ́dọ̀ ṣojo. Can you hear me? Yes, boss. Killer. Yes, mo kò lè kú. Ikú ẹ̀ ò kì í ṣe ni. Tó bá dọ̀la, á kànla. Tó bá tún dọ̀la, á kànla. Àfọlá ọlá kò ń tán. Hey guys. Yes, boss. Ogun ti di ojú ọlọ́mọ òtó. Can you hear me? Yes, boss. Jaguar ojúrọ̀ ní ẹbẹ̀ kò lọ fà bẹ́ẹ̀ normally we dey gbàgbó. Mo mọ̀ pé ó lè kú. Normally. Èèyàn kan wà lórí HOLYGROUND yìí tó fẹ́ máa dàbẹ̀rù. Ẹ gbáradì bí mo ṣe sọ fún yín. Normally we dey gbàgbó. Ẹ túraká, ẹ túraká, ẹ túraká, ẹ túraká. Ẹ má dúró wò.